Ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ wa wò káàkiri àgbáńlá ayé. Ọjọ́ gbogbo báyìí ni Yorùbá pé ti olè, ọjọ́ kan ni tòní nǹkan. Alàgbà Táíwò Yẹmítàn tí a pé wọ́n mọ̀ ń ṣe àwọn òwò ká fi ẹni ṣètùtù ọlà, ká ta ẹ̀yà ara èèyàn, ká pààyàn, ká ṣe kankan tí a mú wá sétí ìgbọ́ àti ìwòran yín níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí a pé alàgbà Kẹ́hìndé tó jẹ́ ìkejì arákùnrin Táíwò yìí tí wọ́n jọ pa arábìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Dárasími ní agbègbè kí ló kọ rẹ̀ náà ní agbègbè Premier ní kí ló kọ àdúgbò yẹn Àtiṣọlá ní Premier ní Abẹ́òkúta tó ọwọ́ àwọn agbófinró ṣìkún àwọn òfin ti tẹ alàgbà Kẹ́hìndé tó jẹ́ ìkejì Táíwò Yẹmítàn tí wọ́n pa ọmọbìnrin tó kọ rẹ̀ ń jẹ́ Dárasími ní Yẹmítàn ní Premier Abẹ́òkúta. Ẹgbọ́n tí Kẹ́hìndé sọ ẹ bá gbàgbé ẹ rí i pé Táíwò sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n torí pé Kẹ́hìndé kò sí ní tòsí, òun ti fẹsẹ̀ fẹ́, ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí Táyé àti Kẹ́hìndé òun náà lè láǹfààní àti mọ òwò yìí. Kẹ́hìndé kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Kẹ́hìndé Yẹmítàn. Now ọmọ ìlú wo ni ọ́? Ní ṣókí Táyé ti sọ̀rọ̀ tó pọ̀ bí ẹ ṣe pa Dárasími àti àwọn òwò à ń ta ẹ̀yà ara èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn orú òwò báyìí? Ẹnìkan àtọ́ máa ń pè ní Kazeem ní Àjùmọ̀lá látàgọ́ka. Látàgọ́ka? Ok. Ọjọ́ kan bàtà títí bá wà mú wá sí tí mo change tí mo wà ní Àtiṣọlá yẹn, máa ń bọ̀ láti pàtí bí Kazeem ti àtàkì mi lọ́nà lóru mi. Ní aago mélòó? Ní ìdájá tó kọjá aago 4 sí 5 ṣá. So mi máa wẹ̀yìn báyìí bá di Kazeem. Bá ní Kazeem ló ṣe bá ní aláì mi mọ̀ pẹ́yìn ni. So wọ́n ní kí n má bí kó wọ́n ní ẹ ti kó lágbàkà mọ́ ní ẹ̀ ìgbà náà Àtiṣọlá làwọn àti bó ṣe lókè mo yẹ fún un ní 2000 naira mo jà fún mi ní ọjọ́ ẹ̀sìn. Wọ́n ní màá wò ní. Kazeem ẹ̀ṣẹ́ wo ló ń ṣe? Àwọn area boys autism. Ok. So bí Kazeem ṣe bẹ̀rẹ̀ sí ní wá sí. Sọ̀rọ̀ sókè. Bí Kazeem ṣe bẹ̀rẹ̀ sí ní máa wá sọ́fíìsì nìyẹn, ó máa ń ṣeré wá máa fa sìgá mọ́. Ọ́fíìsì bo? Níbi ọ́fíìsì yẹn. Kí lẹ̀ ń ṣe ní ọ́fíìsì yẹn? Mo ń ṣèṣègùn bẹ́ẹ̀. Iṣẹ́ ṣègùn? Ìwọ àti kejì àbí? Kápẹ́ńtà ló ń sọ, ó máa wá bá mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Bọ̀ Táíwò sọ pé ẹjọ́ kọjá kápẹ́ńtà ni? Lájọ kọ́ṣẹ́ náà ìbọn òun ló gbó wá òun ló di kápẹ́ńtà yẹn lọ. Ok. Ìwọ ló jókòó ti ṣẹ́ṣẹ̀ gbé gangan? Bẹ́ẹ̀ni. Ok. Olóyè àti pé Kazeem yẹn máa ń wá. Ìlú wa wá gbẹ̀yìn, àwa jọ ń sọ̀rọ̀. Bàbá ń sọ̀rọ̀, jáyé ti lé o. Àfin nìkan gbárùkù jẹ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò sí i, ó lè gan lágbára o. Mi tí mo ti wá ń sọ ọ̀rọ̀ yẹn, tó bá ní àlàyé ẹni bá kóòdì ara ẹ̀ náà ni mọ àṣírí ẹ̀ nǹkan kan. Tó bá ní ẹ wò kò sí nǹkan kan jàre. Bóyá wá sọ̀rọ̀ ẹ̀ fún mi. Sọ̀rọ̀ sókè. Ó ní kò sí nǹkan kan. Bóyá wá sọ̀rọ̀ ẹ̀ fún mi bá nù tó. Ọ̀sẹ̀ tó máa wá tẹ̀lé bó ṣe wá bá mi nìyẹn, ó kọ̀ gbé ẹran èèyàn wá fún mi, ó wà ní báàgì. Ẹran olóògbé wa? Ẹran èèyàn. Ok. Ẹran ara èèyàn wọ́n yẹ gbé wá nìyẹn. Nígbà tó wá gbé dọ́dọ̀ mi, àyà mi náà já pé Kazeem ó lé o, níbo ló ti rí lè o ní ẹ má bí mi léèrè yẹn, mo gbé wá fún yín ni. Ìyẹn tó bẹ ọdún mélòó báyìí? Òdìdí pọ̀gùn ọ̀rọ̀ tí mo sọ yóò ti ju bí 3 or 4 months lọ. So bóyá sì gbé fún mi nígbà tó wá gbé fún mi, jìnnìjìnnì yẹn náà mú mi, mo bá là mú ìlà báyìí. Kí ló fi là? Mo fi ọ̀bẹ mo fi gé. Ó fi ọ̀bẹ là? Ẹ̀yà ara wo ni ó gbé wá fún ẹni kó gbé wá? Ẹ̀yà ara tó jẹ́. Ṣé àkọ́kọ́ tí Kazeem gbẹ̀ràn èèyàn wá fún ẹni yẹn? Ó máa gbé wá fún mi nìyẹn. Ok, ní pápápá ení èjì ẹ̀ta ẹ̀yà ara èèyàn mélòó ni Kazeem ti gbé ẹ̀yà ara èèyàn wá báyìí? Nǹkan tó máa gbé wá fún mi nìyẹn. Bóyá gbé fún mi mo ìmọ̀ bí màá ti máa kó sí inú òkè ọ̀dà. Inú òkè ọ̀dà tí máa kó sí yẹn láti bẹ̀ mo kọ̀ tẹ́ gbé díẹ̀. Mo kọ̀ lọ sínú àgọ́kà ni, mo lọ fún Gbéfáwọ̀, mo fún Ifákóredé,
nínú ẹ̀ bí mo ń fọ́ ni mo ń gbowó lọ́wọ́ wọn. ẹ̀ ló ń tà. èmi ń fọ́ lówó níbi tó bá wọn máa fún mi 5,000. tó bá ti gbé fún wọn yẹn wọn á fún ẹni 5,000 lè máa ń tà àbí. bẹ́ẹ̀ni. ok tó o yá mo ń gbọ́. bó ṣe di pé ó ṣàti gbé wá fún mi ni mo dẹ̀ gbé lọ fún àwọn kan ìyókù yẹn mo wá gbé mo wá gbé lọ fún. mélòó ni ó ti gba ẹran ara èèyàn lọ́wọ́ Kazeem? ẹ̀kan yìí náà mo gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀kan ló gbà. bẹ́ẹ̀ni. ẹ̀kan ni Kazeem gbé ẹran ara èèyàn wá. bẹ́ẹ̀ni. Táíwò mélòó ni. ẹ̀kan ni ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ Ifákúrédé yẹn òun ló já tán wípé ó máa dọ̀tí sínú ke nítorí gbàtọ̀ fún mi yẹn náà àdọ̀tí sínú ke ní ẹni pé ó ní tàbá dọ̀tí sí. bọ̀ ìwọ sọ̀nà pé tẹ́ ti gba ẹ̀yà ara èèyàn lára Kazeem pé ó tẹ̀ mẹ́ta sẹ́ mẹ́rin. èmi ò mọ Kazeem yẹn yára. mo rí ara. oníkejì ẹ̀ máa ń gbà dáadáa lọ́wọ́ ẹ̀. yàn kémi èmi ti ka mọ́ ọwọ́ kejì mi tó ní Kazeem ọwọ́ Kazeem ti nǹkan tó gbé fún òun yìí tó gbá fún mi yẹn náà ló ń ṣàlàyé. òun náà ni inú ètò tó bá ṣe gbé wá yẹn ó wá dà sí ó da ọtí sínú ẹ̀ ògùn gbogbo ó dà sínú ẹ̀ ó ní tó bá ti da ọtí sínú ẹ̀ kò ní lè bàjẹ́ òun ló ń wá gé díẹ̀ díẹ̀. mo ń gbọ́. òun ni mo gé ń gbà yẹn. ẹni tó gbé ẹ̀yà ara ẹ̀ wá fún ẹ ṣọ́kùnrin àbóbìnrin. ọkùnrin yẹn. ọkùnrin yẹn ṣé ètò gbá fún mi ẹ mọ̀ mi ò mọ ọkùnrin náà. ìwọ obìnrin. ọkùnrin ni. ọkùnrin. ọkùnrin ni. tó èyí tá a gbọ́ ni wípé ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe òwò ká ta ẹ̀yà ara èèyàn fún àwọn tí wọ́n máa fi ṣètò ọ̀la pé ẹ mọ̀ ń tà ẹ̀yin náà sì máa ń lo àbí. mo ti lò ìgbà tí ò bá mi lọ́wọ́ mo yí tí Kazeem gbé wá ń gbà yẹn ìgbà tí mo lò ó tí mo rí pé kò bá mi lọ́wọ́ mi wá lò mọ́ lójú pé mo á ń tà fún wọn. ó ní 5,000 10,000 lè máa ń tà àbí. bẹ́ẹ̀ni. now ẹni èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ ọba lè yá báwo lẹ ṣe padàra sí mi bó ló ti mọ̀ báwo ló ṣe tàn wá sílé àwọn tó fẹ́ ta orí dára sí mi fún èló ní àdéhùn yín. ẹ ṣe dára sí mi gbogbo kọ́ ló ń jẹ́ ìkejì mi ò mórúkọ ẹ̀ ló ṣe pé dára sí mi Bùsáyọ̀ ló ìjọ ẹ̀ pàṣẹ rẹ̀ kí ló kúrúkọ ẹ̀. Bùsáyọ̀ lórúkọ ẹ̀. Bùsáyọ̀ lórúkọ ẹ̀ ok. ṣe rí Bùsáyọ̀ yẹn mo fẹ́ lọ ra aṣọ fún ọmọ mi kan tó wà lọ́dọ̀ mi ó ń jẹ́ Samson aṣọ tó máa fẹ́ rà fún un gbà tí wọ́n á dé láfin wá bí mo ti wá ń tí àkáàkiri láfin amúkọ̀tẹ̀ rí Bùsáyọ̀ ni wọ́n máa ń pè ní ìyá mi nìyà ìgbà tí wọ́n á rí wọ́n á nà báwo ni ìbolódà mọ́ ni mo á ra aṣọ fún Samson ló bá nókè òun náà kọ́ n bá ní kó má wọ̀ọ́rì gbé màá ra tọ̀. ẹ ti mọ̀ra tẹ́lẹ̀ nìyẹn àbí. mo ti fi láti bí oṣù méjì. bọ́lá ti mọ̀ra. Abẹ́òkúta náà ni. ok ṣé girlfriend ẹ ni àbí kí ló pa yín pọ̀. girlfriend mi ni. ok. so mo ṣàṣe òun wa máa ń òkè wa àti Samson ẹjọ máa lọ sọ́fíìsì mo á ra nǹkan tí mo fẹ́ rà mo á fọ opportunity wá Kazeem lọ mo ṣàwárí nígbà tí mo rí Kazeem mo ní Kazeem wa mo máa ní ìdẹ oníkìló ṣẹlẹ̀ mo ní kò sí ọkọ pé èkejì mi ní ìdòwò kò dẹ̀ sówó lọ́wọ́ mi sọ ẹnìkan àti pé òun ní ìdí orí èèyàn tó bá náà ìbá ti sọ fún láti bí ìjẹta. ta ló bèrè ta ló kó ní ìdórí èèyàn. Ifákúrédé. Ifákúrédé ok. so ó ní Ifákúrédé yẹn ló ṣe Àgbẹ̀kọ̀yà àbí. ẹ bẹ́ẹ̀ ni. ok. so ó wá ní òun ní ìdórí èèyàn bá ní òkè tó bá náà ìbá ti sọ fún láti bí ìjọ mẹ́ta kan ẹ ti máa rí n bá ní kò tiẹ̀ lé pé èmi náà ti rí ẹnìkan nínú ẹni tí mo bí friend pé tó wà lọ́fíìsì tó bá ní òkè bó ṣàṣe ní ìgbà oníṣẹ́ kò máa bọ̀ báyìí ni mo ní má wà báyìí sí i má wà o bí mo ṣe ń bọ̀ lọ́fíìsì tèmi ìgbà tí mo ti rí Kazeem ìgbà tó máa tó nǹkan bí aago 8 alẹ́ mo kọ̀ rí tí Kazeem dé yìí nígbà tí Kazeem dé mo ṣàṣe lálejò ó mọ tí ó mu sìgá àti àṣegbùgbà tí à ń ṣe fàájì yẹn ṣe àgbà tó máa tó nǹkan bí bóyá 12 alẹ́ òun ti sùn sọ́fíìsì ń tiẹ̀ nígbà tí ó yà táìmù lọ òun lọ bí kan láàárọ̀ la. ìyẹn Kazeem bó ṣe fi kí ló pé Kazeem kó wá ṣe tẹ́lẹ̀. mo ní ẹnìkan lọ́wọ́ ìgbésò pé kò sówó lọ́wọ́. wàá bẹ̀rẹ̀ pa àbí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ok Kazeem yẹn ló mọ ọ̀bẹ máa ń pààyàn àbí. òun ló ìgbà tó ti gbẹ́ gbàgbé pé òun ló máa ń supply yìí tẹ́lẹ̀ náà. ìgbà tó ti gbé wá fún mi lẹ́ẹ̀kan rí tó ti gbé wá fún mi
mo yà ṣe bí Kazeem ṣà ṣe dé báyìí wọ́n ní táìmù ló yà ìgbó yáyà bó ṣe mú handkerchief bó ṣe fi cover imú ẹ̀ nìyẹn. ṣé ó fi nǹkan sínú handkerchief yẹn ni. ní wàá lè sọ bó ṣe ṣe. torí ìkejì sọ pé ìgbà tó ń fi kíní ẹ̀ sí nímú pé ọmọ yẹn weak ló ṣubú sílẹ̀ ibẹ̀rẹ̀ ti ok. ní kúkúdà gan sẹ bí ọmọ yẹn ò ti wá jàǹpátá ọmọ ó yé mi náà lẹ́nu pẹ́. bọ́tọ̀ ọmọ yẹn kò tí ń ba alájọṣepọ̀ tẹ́lẹ̀ àbí girlfriend ẹ ni. girlfriend mi ni girlfriend ẹ ni láti bí 2 months láti. ọmọ ìlú wo lọmọ yẹn. ọmọ ìlú òkè ni. ọmọ ìlú òkè ni. ìlú òkè apá abúlé òkè. mi wàá mọ ìlú tó jẹ́. o mọ ìyá òun àbá ẹ. mi mọ ìyá mi wà. níbo ló ń gbé. láfẹ́ wa láti máa ń yẹra. níbo ló ń gbé. sáyid abúlé ọ̀tún yẹn ló ń gbé. mi ìmọ̀lé tó ń gbé lábúlé ọ̀tún. bọ̀dà abúlé ọ̀tún ló ń gbé. ok bí Kazeem ṣe fi nǹkan dín nímú nìyẹn kí ló wá ṣẹlẹ̀. ó wá dùnbọ̀ ẹ̀. ó dùnbọ̀ ẹ̀. ipa òdìwọ̀n kú ìgbà tó ń dùnbọ̀ ẹ̀ tó ń pa dára sí mi. ó ti yọrí ẹ̀ bọ́lẹ̀. ìgbà wo ipa wo ló kú ìgbà tó fẹ́ pa. èmi di ọwọ́ ẹ̀ mọ́ ni. ọwọ́ ẹ̀ méjèèjì. ok ta ló dẹsẹ̀ ẹ̀ mú. ìkejì mi ló dẹsẹ̀ ẹ̀ mú. ok tí Kazeem fi pa ta ló wá yọ orí ẹ̀. Kazeem náà ló yọrí ẹ̀ bó ṣe yọrí ẹ̀ ìdán àgbẹ̀ sínú pólí báàgì bọ̀ òun ló wá tó gírí kèrékèré nǹkan tó kó dẹ̀ yọ ọwọ́ ẹ̀ méjèèjì àti ọkàn ó yọ wọn á kó àwọn yẹn sínú òkè ìgbà tó wá di pélé mọ́ wọn á mú ẹyọ kan wọn á lọ fún ẹnìkan ní. ok kí èrò yọ ń bẹ̀. ọwọ́ èrò ta. 50,000. ọkàn kọ́ èrò ta. mi ta ọkàn yẹn wà ní àwọn Àgbẹ̀kọ̀yà tí kò gbẹ. àwọn ibo ni Kazeem gbé lọ àwọn ibo ló filẹ̀ sọ́dọ̀ yín. ìgbà tó kó gbẹ ó nẹ̀gbọ́n ẹyẹ kò tètè máa lẹ́ máa rí màá bá yín gba díẹ̀ wá. èwo ló gbé lọ. ó kò gbára tó kù lọ. ta ló gba orí. orí yẹn wà nílẹ̀. ọkàn ńkọ́ ta ló gbà. ọwọ́ mi náà ní ìgbà wọn. ẹsẹ̀ ńkọ́. ó ti kó gbogbo ẹ̀ lọ. so ní tẹ̀yìn gbà ń sẹ́yìn ní orí ọkàn ẹ̀ àti ọwọ́ òun lẹ́yìn gbà. ó wá ní òun máa bá mi òun àgùn wá. èwo lẹ máa ń ta orí yẹn. orí yẹn gẹ́gẹ́ bí kòtí Fákúrédé tó ní 100,000 lọ́ máa san. 100,000 ni òun máa san àbí ṣé tí wàá gbowó yẹn. mi tẹ èmi ò gbà nítorí ìwọ́dẹ̀ ta ọwọ́ ní gbọ́. èmi ò sí ilé mo ti jáde èkejì mi sọ pé òun máa gbé fún tí Fákúrédé bá dìde kó wọn bá mi gbé fún. so ìgbà tèmi ibi tèmi wá lọ yẹn tí mo wá ń pe kejì mi pé bolówà ní bolówà ló di pé ó wà ní máa lọ jẹ má pè mí máa lọ bó ṣe ń bá mi sọ̀rọ̀ mo fi gẹ́ẹ̀tì kan tí mo. so ìgbà tó fẹ́ lọ gbé orí yẹn fún kìnìsìn ni àwọn ọlọ́pàá mú ẹ. bẹ́ẹ̀ni. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Kẹ́hìndé. kí ló fẹ́ tọ́jú ìjọba tó gbogbo Nàìjíríà. ndí ọtún bẹ́ẹ̀ sọ náà. àánú mi lọ́ọ́ ṣàánú wa ẹ̀kọ́ ni yóò ní wáyé tó bá ti wáyé tó bá wọn kọ́ sí. kí ló fẹ́. ẹ̀kọ́ ṣàánú mi náà.